látinú ìwé ìròyìn látinú ìwé ìròyìn látinú ìwé ìròyìn ló ń dé sí ojú ìwòran yín látinú ìwé ìròyìn. Àkó ojúmọ́ mà àtúkò ojúmọ́ tó tún mú wa láàárọ̀ òní àkáàbọ̀ sínú gbogbo ònú ìwé ìròyìn eléyìí tí a pè ní látinú ìwé ìròyìn lórí ìkànnì iléeṣẹ́ wa eléyìí tí a pè ní Ọ̀sánlọ́ TV Kásùmù Ìṣọ̀lá lórúkọ tèmi o. Ẹ jẹ́ n sọ bí àwọn ìwé ìròyìn wa ti jáde láàárọ̀ òní torí àwọn èèyàn ti ń bẹ̀rẹ̀ pé kí ló fà á tí a ò kì í gbé àwọn kókó ònú ìwé ìròyìn wa ẹ má fi ṣèbínú kó lè bàdà yìí náà ni. Ìwé ìròyìn Plateau Actu lọ́wọ́ mi kàn níbi tó ti ṣe àlàyé pé Honorable Albertine Asikidana aya Fagbohun mọ́ ti fi ṣe rẹ̀ hàn ó níbo ni lóko Jẹ́gẹ́dẹ́ níbi tí ó ti lórí ọ̀fẹ́ láti lè fún àwọn tí wọ́n jẹ́ ẹni ilé rẹ̀ jóná ìyẹn abúlé mẹ́tàlá ọ̀tọ̀ọ̀tọ̀ tí ó jóná lápapọ̀ pẹ̀lú àwọn nǹkan ìní wọn tó jóná. Ó kọ́wọ́ ní pẹ̀lú arákùnrin Amosu Kọ́láwọlé Laurent tí í ṣe alága ìjọba ìbílẹ̀ ti ìlú Àjáwèrè àti àwọn olóyè. Ó fi hàn ó àwọn ẹ̀bùrẹ́ ní rẹpẹtẹ. Bákan náà ni ìwé ìròyìn náà Plateau Actu ó kọ sí ìta láàárọ̀ òní. Ó tún ṣe àlàyé lójú ìwé ìròyìn yẹn wípé ìlú Àjáwèrè má ṣe ìmọ́tótó. Wọ́n ní alága ìjọba ìbílẹ̀ tìlú Àjáwèrè olóyè Laurent Amosu wọ́n ní òun náà fúnra ẹ̀ gangan ló pẹ̀lú wọn jọ ṣe iṣẹ́ takuntakun ọ̀hún ní ojú ìwé ìròyìn Plateau Actu láti rí láàárọ̀ òní. Ṣé ẹ gbàgbé nípa tí ó ń lọ lórílẹ̀‐èdè Benin bí tí a wà yìí? Ìwé ìròyìn Determination Info náà tún kọ nípa rẹ̀ o. Ó ṣe lálàyé nípa ìrìnkèrindò Alájà Olúfàt tí ṣe aya Fagbohun ìyẹn ìyá Níkẹ́ ó sọ nípa ẹ̀ o. Bákan náà tún ní Determination Info tún sọ pé kí ló ń ṣẹlẹ̀ gangan tí iṣẹ́ ò tí ì di orí ọwọ́ àwọn tí wọ́n ṣe dìbò yàn ní tàtọ̀nùkọ̀ yẹn ní oko ọ̀pẹ àṣọṣá. Àwọn ará ìlú ń béèrè lọ́wọ́ ara wọn o kí ló fa sábàbí kò yé mi o èmi ò sì mọ̀ sójú ìwé ìròyìn ọ̀hún ló sọ o. Bákan náà ìwé ìròyìn Determination Info tó kọ wípé arábìnrin Asikidana Albertine ó mà tún lọ́wọ́ ṣiṣẹ́ ṣe tìlú Ìmàṣẹ̀ láti lọ fún àwọn tí wọ́n jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ tó wà níbẹ̀ ní ẹ̀bùn ọlọ́kọ̀ òjọ̀kan. Wọ́n ní ṣe ni àwọn tí wọ́n jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ yìí inú wọn dùn o. Ó ní lẹ́yìn tóun ti ṣe tàwọn ìlú mìíràn èyí tí ó jẹ́ ṣẹ́ṣe ní orílẹ̀-èdè wa Benin bí ó lóun tún lọ́wọ́ láti lọ ṣe ti àwọn ti ìlú Ìmàṣẹ̀. Bákan náà ní dédé àkókò yìí ìwé ìròyìn Determination Info ìyẹn ti Eli Prophet ló kọ láàárọ̀ òní. Ẹ jẹ́ ń lọ sínú ìwé ìròyìn tí wọ́n pè ní Regional News láàárọ̀ òní. Òun náà kọ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Ó ní ìjọba orílẹ̀-èdè wa Benin ìyẹn ìjọba rẹ̀ Patrice Talon ó wá ẹ̀kúnwọ́ fún àwọn tó wà ní ẹ̀ka ti ọ̀rọ̀ àgbẹ̀ lórílẹ̀-èdè yìí o ní pàtàkì àwọn tí ó fẹ́ da iṣẹ́ wọn sílẹ̀ ní orí eléyìí. Ó ti wà nínú ìtàn o. Ìwé ìròyìn Regional News ló kọ wípé ó wà nínú ìtàn títí lọ o. Kí ni tó wà nínú ìtàn? Ó ní orílẹ̀-èdè Côte d'Ivoire pẹ̀lú orílẹ̀-èdè Benin ní kété ìgbà tí wọ́n pàdé pọ̀ ó ní orílẹ̀-èdè wa Benin bí ó jáwé olúborí o nínú ìdíje ọ̀hún tó sì ti wà wípé yóò túnmọ̀ tẹ̀síwájú nínú ọdún eléyìí tí a wà nínú èyí fún ìdíje àgbáyé tó jẹ́ ti àwọn obìnrin. Ìwé ìròyìn ọ̀hún ló kọ láàárọ̀ òní. Ẹ jẹ́ ń lọ sínú ìwé ìròyìn míì tó tún wà ní ojú òpó wa láàárọ̀ yìí. Benin Alibere náà ni mo fẹ́ kà. Benin Alibere sílẹ̀ láì pé ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n náwó sí ààrẹ Patrice Talon wípé dákun mú àwa náà fi wá hàn wàdá yìí kó lè bá fi wá sínú ìjọba. Ó ní ọ̀pọ̀lọpọ̀ wọn lẹ́tí bá mi ṣe ìjọba tẹ́lẹ̀ rí. Ìwé ìròyìn náà ṣe lọ́la pé ológun ò gbà ó kí ló fa sábàbí ó wà ní ojú ìwé ìròyìn Benin Alibere láàárọ̀ òní. Ẹgbẹ́ òṣèlú FCB mọ̀ di gbàdàgbọ̀n wọn láwọn ò ṣe alátakò mọ́ o kí ló fa eléyìí lẹ́yìn tó lórí ẹgbẹ́ wọn ti sọ pé òun ò ṣe alátakò mọ́ tó kúrò nínú ẹgbẹ́ náà ìyẹn Paul Humpẹ. Wọ́n ní ẹgbẹ́ òṣèlú fúnra gẹ́gẹ́ báyìí ti sọ pé àwọn ò ṣe mọ́ o orin kò ṣe mọ́ ni wọ́n ń kọ o. Wọ́n ní àwọn fẹ́ dúró pẹ̀lú wàdáyìn fún ìtẹ̀síwájú ara ọ̀tun nípa tí ó ń lọ. Ẹ gbìyànjú o nínú ètò eléyìí tó jẹ́ ti ìdánwò àwọn ọmọ sópè lọ́dún yìí ẹ jẹ́ wọn ó jẹun nílé ìwé nígbà tí wọ́n bá ti ń ṣe ìdánwò lọ o. Ìwé ìròyìn tó pẹ́rúkọ ẹ̀ ní Liberation ló kọ́ o wípé ìjọba orílẹ̀-èdè yìí pàṣẹ o lẹ́gbẹ̀rẹ́ ọwọ́ Salman Karim pé àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ẹ jẹ́ wọn ó jẹun o lójú ìwé ìròyìn ọ̀hún ìyẹn Liberation ni mo ti rí kà lọ́wọ́ ìsàlẹ̀. Ìwé ìròyìn eléyìí tí a pẹ́rúkọ ẹ̀ ní The Info ni mo fẹ́ fi parí ẹ̀. Ó sọ pé àwọn àjọṣe náà wọ́n mọ̀ ti bẹ̀rẹ̀ iṣẹ́ wọn o. Iṣẹ́ wo ni wọ́n bẹ̀rẹ̀? Wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ sí kó àwọn irinṣẹ́ ọlọ́kọ̀ òjọ̀kan eléyìí tí wọ́n gbé sí àwọn ibì kan àbí èkejì lórílẹ̀‐èdè yìí tẹ́lẹ̀ fún ètò ìdìbò. Wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ sí ṣàjọ o ìpè kí wọ́n lè bá múra fún ètò ìdìbò tí ń bọ̀ ní ojú ọ̀nà. Ọ̀pọ̀lọpọ̀ bàǹdẹ̀ lọ́wọ́ Abúdó Ọ̀làdíjà Kásùmù Ìṣọ̀lá lórúkọ tèmi. Ẹ̀já pàdé ńgbà mi ó dìgbà. Ọ̀sánlọ̀ TV ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó.